cause IBDC ló ń cover Ogun State, Ọ̀yọ́, Kwara, Ọ̀ṣun state mẹ́rin tán cover náà, but part of Kogi, Èkìtì ó wà lára wọn náà. So now nǹkan tí ò jẹ́ ká níná tí náà ṣe ṣégeṣége ni pé ibi àwọn oríṣi náà méjì bíi kan ọ̀nà méjì náà ti generate náà fún wa lórílẹ̀-èdè. Wọ́n lo omi, wọ́n dẹ̀ lo gas, but tó lómi ní Kanji Dam àti Shiroro Dam, àwọn náà lo olómi. Àwọn tán lo gas ní Ẹ̀gbin, àwọn Ọmọtọ́ṣọ́ káàkiri káàkiri lọ sí gbogbo Akwa Ibom river, olùgbọ̀n wọn yẹn ń lo gas ni wọ́n lò. So ìgbà tó di pé wọ́n privatize NEPA ní 2013, ó ládéhùn tí wọ́n ṣe pẹ̀lú federal government. Àdéhùn ni pé iléeṣẹ́ tó wọ́n ra yìí o, àwọn fún gbogbo wa ní free prepaid meter alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo transformer tó ti weak tí kò dáa, àwọn upgrade àwọn change ẹ̀. Gbogbo wáyà tí ò dáa tó kó àwọn change gbogbo ẹ̀. Ìgbà tó wọ́n ra iléeṣẹ́ tán, àwọn alùpùpù bọ́n wọn ṣe ra iléeṣẹ́ tán, owó náà táwọn sanwó yẹn pọ̀ o. Government one ẹ̀ gbọ́dọ̀ mọ charge wọn lówó pọ̀, àwọn mọ̀ san subsidy, lọ́sà àbọ̀yẹn san lórí petrol, àwọn mọ̀ san. So láti 2013 yẹn dìgbà táwa government ò san owó yẹn fún wọn. Ìgbà tó di pé administration Buhari dé, wọ́n agitate pé káwọn tẹ̀ rí owó ìgbà. Buhari náà rìjìm náà wọ́n náà try wọn owó yẹn san. Ìgbà tí president Bola Ahmed Tinubu náà wá dé ní last year wá pè wọ́n wá, kí ló fa iná tí ò dá lórílẹ̀‐èdè yìí? Wọ́n ní nǹkan méjì ló lè ṣe tó lè jẹ́ kí iná dá. Alákọ̀ọ́kọ́ kan import prepaid meter wọlé kan fún gbogbo free. Ẹlẹ́ẹ̀kejì debt tí gọ́ọ̀mẹ̀ntì ti jẹ kí wọ́n san ìyẹn subsidy because àwọn tán ra gas láwìn, tán ra gbá, tán ra àwọn tán fi generate náà wọn lówó wọn gbà. Èló ni debt yẹn? Wọ́n ní 6.3 trillion ní debt tí wọ́n jẹ láti 2013 December. President wa ní debt yìí ti pọ̀ jù. Àwọn olùgbé gbẹ́dàgbọ́n mi lè jádùú tó pọ̀ tó báyìí, ó yá ẹ lọ investigate ẹ audit figure yìí. Wọ́n dẹ̀ rán wọn yẹn láti CBN, Ministry of Finance àtàwọn Genco náà àti Disco. Ó yá bàtà wọn dàrí ẹ̀dọ̀jọ́ padà kọ́ mọ̀ pé 2.8 trillion lówó yẹn jẹ́ not ṣùgbọ́n tó fi dájú gbà ẹ̀ ń parọ́ lé léègbé àwọn ò lè sanwó ẹ̀ 2.8 yìí lówó san. Bàtà tó dẹ̀ di December last year, President Tinubu fún wọn ní 501 billion. Pétọ̀ wọ́n lè sí bond pé àwọn ti san owó ẹ̀. Wọ́n tó di January wọ́n tó fún wọn ní 600 billion. Tẹ̀gbẹ́ wọ́n ti ń sanwó yẹn lọ. So àwọn àwọn wò pé bóyá àwọn náà ti ń wò ṣẹ́gbẹ́ gbogbo nǹkan náà ló ní kàbá. Bóyá àwọn bá ṣe ní kàbá ní wọ́n ìgbìnlá ní kàbá ní power. Ìrọ̀ àtàkùn generator wọlé bóyá àwọn náà ti ń dọ́gbẹ́ tí náà ìbá lè da generator lè tà mọ́ ìgbà kan ní ṣe so gbogbo nǹkan báyìí náà wọ́n náà tó ti mọ̀. Bó ṣe sanwó yìí lọ bàbá tún kó mítà wọlé because láyé gba President Muhammadu Buhari wọ́n tẹ̀ láti kó mítà yẹn wọlé wọ́n frustrate wọn jẹ́ kí mítà yẹn kó wọlé but láti last year ni President Tinubu ti rí mítà yẹn kó wọlé lọ́fẹ̀ẹ́ bàtà kó mítà dé wọ́n ní kẹ́pẹ́ faraàlú ẹ̀yin dúró pé bande lè fẹ́ fún ní mítà torí bande yẹn owó tó ń charge wọn 225 naira per unit ni wọ́n charge wọn wọ́n rí owó bẹ̀ wọ́n dẹ̀ ń rí èrè gidi gan bẹ̀ pé náà wọ́n fẹ́ fún tọ́ àwọn bá cd nǹkan àwọn náà èèyàn ní wọ́n fún wọn rárá wọ́n àti wọn máa pè ní bàtà wọ́n pín lọ wọ́n pín lọ ó tó di January wọ́n tó kó báàjì mítà mi wọlé èyí tí wọ́n kó wọlé láti ní February bàtà ní pé wọn àpò mítà ìgbésẹ̀ kan pé ní mínísítà fi pariwo ní port pétọ̀ mítà yẹn ní gbogbo kíní ẹ̀dùgbò fẹ́rẹ́ pétọ̀ mítà yẹn mọ fún aráàlú ní ọ̀fẹ́ mínísítà òde dárúkọ bande ọkọ̀ dárúkọ bande ẹ fún aráàlú náà sọ mítà yẹn náà tún lọ bẹ́ẹ̀ wọ́n wá ní pé àwọn ọmọ fún bande and b tó gbogbo yẹn náà ti tẹ́kì ẹ̀ tán bí iná tó wá fèsì ìgbà yẹn àwọn náà wá dúró pétọ̀ tọ́rọ̀ bá ń lọ báyìí náà tá bá lọ wà ní díà yìí ni gbogbo wa wà gbogbo àtàn lo IBDC of our business of wike tí wàá fẹ́ bá wa láàrin yìí tá àbáyé tiẹ̀ múra gbàtàdé ó capacity transformer yìí náà bó ṣe wíìkì tó ó lè gbé náà báńsì jáde iná tọ́kì báńsì ni pé ọjọ́ tàbárí náà àrí náà 12 hours bàtà bá rí náà 12 hours ní gbogbo across the feeder at least yóò fi ẹ̀ ní complain púpọ̀ mọ́ gbogbo oníṣẹ́ owó ìṣẹ́ ṣe everybody yóò fi lápì okay adẹ̀ ti tẹ́ strong kìíní after bàtàrí láti Ìbàdàn ní nǹkan tán claim pítọ̀ alọ́bàdàn ní October 8 last year adẹ̀ sọ̀rọ̀ ibi tá a sọ yẹn náà ti ọdá ìgbìtọ̀ ẹ̀ increase megawatt yẹn wọ́n dẹ̀ increase ẹ̀ adẹ̀ rí náà 12 hours yẹn kó ṣe pé transformer yóò lè gbé pẹ̀lú existing cable tí wọ́n ní yóò gbé wọ́n fún one time yẹn ìgbà tó ti yá tí àwọn new manager tó wà bẹ́ẹ̀ ìdè lóyin náà lọ sí ilẹ̀ ibi nǹkan tó ń bá lẹ́lẹ̀ yìí tó máa ní kó mọ̀ continue ó ti kó mọ̀ ru ẹ̀ pa tó bá ṣe dáadáa aráàlú ó sanwó tó má dẹ̀ rí iná ó sanwó fi kíní kalẹ̀ ó ló lè sọ ìkọ́ tó bá continue báyẹn ó kọ́ sí bùkán query pé òòrùn owó yẹn pa wọlé tájẹ̀ tán fún omi tọ̀ àwọn náà wà ní continue kárí mi báyìí kí àmọ̀jẹ̀ wá nítorí ìwọ̀n bẹ̀rù tó ní pé tó bá ṣiṣẹ́ tẹfọmọlúwàbí sí tẹ́lẹ̀ rẹ̀ fún aráàlú nǹkan tó ń fẹ́ táni wà ní sanwó ná táni ò ní iná bí tí ẹgbẹ̀rẹ̀ rò ní níná onífìlàpì tó fún wa àti gbẹ̀dẹ̀ activation ti bẹ̀rẹ̀ nǹkan táwa dẹ̀ ń lé lọ ni pé káwọn èèyàn rí iná fi ṣiṣẹ́ káàdẹ̀ lè rí free meter gbà ṣùgbọ́n tó bá ti parí bí tán sí ni yóò kàn àwa rí bẹ́ẹ̀ ní díyà yìí táwọn ọ̀rẹ́ adé àyẹ̀gẹ́ bí ó di 2029 kó tó lè kà wọ́n so ìdí èyí àwa ò fẹ́ àwọn agitate kìíní ẹ̀wọ̀n náà yí wa kò cooperate pẹ̀lú wa dé nígbà bá a ti ń sọ̀rọ̀ yìí ìyẹn náà lọ ìgbà tí wọ́n ń lọ tó lórí iná tí kò wá dáa kí n padà síbẹ̀ ṣùgbọ́n mo ti máa gé through rẹ̀ so now
iná tí kò dáa yìí àwọn tó wọ́n lo gas náà fi generate iná fún wa lórílẹ̀‐èdè ìgbà tí president sanwó tí wọ́n jẹun san lára rẹ̀ kí ló yẹ kán ṣe síbẹ̀ kán ṣètò wọn tán gbàmí gáàsì gbàgbàrà àwọn lọ wọn kán lè mọ fi gáàsì generate iná so ní ìsìndédé nǹkan tí sìrórò àti kanji tó ń generate kọ́kọ́ létò ogun àrò lórílẹ̀‐èdè wọn náà wá ń ṣe àfún gbogbo wa àtàwọn fuel gas station tán rówó ra díẹ̀díẹ̀ torí tẹ́lẹ̀ gáàsì yẹn mọ́ ra láwìn yìí tán má ra láwìn ó fi generate iná tán má ta tán owó lọ sanwó so gọ́ọ̀mẹ̀ntì tó máa ń sign in between them náà sọ pé tọ̀ àwọn náà lè jẹ ọgbà tó ti san gbèsè yẹn lọ àwọn sọ subsidy lórí iná wọn so kẹtẹ bá ti rà náà ní kí ẹ máa ta so wọ́n tó ní generating plant náà yẹ kí wọ́n náà lè rówó láti ra gas tó lè generate iná fún aráàlú àbí kí ló dá gas plant yẹn kalẹ̀ fún láti generate iná náà ni so ìyẹn náà wọ́n fà gọ́ọ̀mẹ̀ntì tó dá sí wọn láìpẹ́ láì jìnnà ìyẹn náà ń lọ lọ́wọ́.